Oya guys, wèrè àtẹni tó ń tẹ̀lé wèrè ńkọ́? Kí ni gbogbo wọn? Wèrè. Wèrè ní fáǹsì wèrè. Wèrè ló máa ń tẹ̀lé wèrè. Ẹ máa wòran. Máa tún tó kọ lẹ́tà. Á tún tó gbogbo yín lọ́wọ́. Máa tó kọ lẹ́tà. Máa tó kọ lẹ́tà. Máa jálé. Máa já gbogbo. Máa gbogbo gúdúgbẹ̀. Máa já sánsan. Ẹ̀yin èèyàn mi, Portable tún ti jáde fún Lizzy Anjorin o. Ó tún ti jáde fún o. Ẹ̀yin èèyàn wa, èmi gan ò mọ̀ pé Portable ya wèrè tó báyìí. Òun náà ti tún jáde o lẹ́lẹ́ẹ̀kejì nígbà tí Lizzy Anjorin ò tiẹ̀ sọ kankan mọ́. Ó sì ń fún jẹ back to back. Ẹ̀yin èèyàn wa, kí ni Portable tún sọ nínú fọ́nrán yìí? Ẹ gbìyànjú láti wò láti bẹ̀rẹ̀ títí dé ìparí. Ó yẹ ẹ jẹ́ á wò èyí tó kù. Màá tún tú kan mí. A tún ká yín lára kò dẹ̀ sí ní tẹ́ ẹ máa ṣe mí ò fọ́. Onífo lẹ́yìn ọrùn. Èmi ò fọ́ rárá àti rárá. Bí ẹ bá gbé fídíò tí mo ti fọwọ́ kọ́ ìyàwó mi lọ́rùn tá à ń polówó sinimá, kí wàá nìyẹn ní ṣe bẹ́ẹ̀ tún push mi sókè ni. Ṣé ó jẹ́ fídíò bí tí mo ti lọ jalè tí wọ́n mú mi? Ṣé ó jẹ́ fídíò bẹ̀? Àbò jẹ́ fídíò bí tí mo ti lọ ṣiṣẹ́ bí? Ó jẹ́ fídíò bí táṣìírí ti tú. Ẹ̀yin lẹ̀ ń ṣe bí táṣìírí yín tú. Ẹ wo nǹkan ń bọ̀. Ẹ̀yin èèyàn ẹ fọkàn balẹ̀. Ẹ máa gbọ́ wìrìwìrì àwọn nǹkan tẹ́ ẹ̀ tún mọ̀. Ṣé ẹ mọ̀ páwọn èèyàn kan máa ń lọ yá mọ́tò wọ́n á gbé lọ location. Onímọ́tò ti wá gba mọ́tò lọ́wọ́ ẹ̀rí location. Bọ́ọ̀gì ìjọ sí ṣó rántí. Bẹ́ẹ̀ni tó ní wá gbà location. Ó tún ti ṣèǹjì orúkọ ẹni tó ní mọ́tò pàápàá. Ó ṣèǹjì orúkọ orí ìwé sí tiẹ̀. Onímọ́tò fìbínú gba mọ́tò lọ. Kì í ṣèyẹn nìkan o. Ó tún sì pọ̀. Ẹ má wọ̀rì. Gúdúgbẹ́ sì máa já sánsan. Mo ń bọ̀ o. Mi ò tí ì dé. Confirm. Ọ̀rọ̀ yẹn nìyẹn. Igbó lẹ̀bọ̀ ń gbé láàrin jù wá lànà ẹbọ. Ẹbọ dà ẹbọ kò ẹbí. Ó sì máa wọ gbó lọ gbẹ̀ngbẹ̀yìn. Igbó àwòrìyé inú igbó ọ̀gán o. Àwòrìyé o.